والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. يقول المؤلف رحمه الله تعالى في الحديث 39 و800 وأن يعلى بن أمية رضي الله عنه قال لي رسول الله صلى الله عليه وآله وسلم: إذا أتتك رسلي فأعطهم 30 درعا. قلت: يا رسول الله، أعارية مضمونة أو عارية مؤداة؟ قال: بل عارية مؤداة. رواه أحمد وأبو داود. وعن صفوان بن عمية رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم استعار منه دروعا يوم حنين فقال: أغصب يا محمد؟ قال: بل عارية مضمونة. رواه أبو داود والنسائي وصححه الحاكم. الحمد لله. àwọn àdéhìí wọ́n sì dá lórí àwọn kan tó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ láàrin èèyàn séèyàn, àwọn kan tá à ń yára wa, àwọn kan tá à ń gbá lò lọ́dọ̀ ara wa, ipò wo ni wọ́n máa wà. àdéhìí wọ̀nyí wọ́n ń tọ́ka sí àríyá. àríyá òun náà nìkan tí èèyàn yá lò, a lè yá bọ́ọ̀lù, a lè yá síbí lò, a lè yá àga lò, a lè yá rọ̀bá ní sọ̀rọ̀, a lè yá aṣọ lò. láwọn nǹkan tó ṣe pé tá a bá yá lò kò pé kí nǹkan yẹn gangan kọ́tán kọ́ bàjẹ́. gẹ́gẹ́ bó ti jẹ́ pé nìsín o lè yá mọ́là lò, o lè yá ẹ̀kọ́ àkàkàrà kọ́ yá lò, nítorí káwọn ènìyàn tí wọ́n bá ti lè yá wọn lò wọ́n lọ nù. tó bá yá mọ́là lò ọlọ́nù, tó bá yẹ ẹ̀kọ́ àkàkà lò ọlọ́nù. tẹ́lẹ̀ kọ́ àtàkàrà àbí alámọ̀là tọ́mọ́lá fẹ́ gba nǹkan àwọn padà, wọ́n yára mí ìbí rẹ̀ dípò rẹ̀. yàtọ̀ sí mo yá bàtà lò, mo yá ẹ̀wù, mo yá bọ́ọ̀lù, mo yá bẹ́ẹ̀dì lò, mo yá ń tẹ̀sí lò, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó nìkan bá béèrè nǹkan rẹ̀ ọ̀rọ̀rùn láti gbé nǹkan rẹ̀ padà. bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan yẹn náà ó ṣeéṣe kọ́tọ̀wọ́ ẹni tó yà bàjẹ́. bẹ́ẹ̀ sì lè dá lọ́wọ́ rẹ̀, aago lè sọnù lọ́wọ́ rẹ̀, aṣọ tán yí ọlù ó lè fàyà mọ́ ọlọ́run, bàtà lè bàjẹ́ lẹ́sẹ̀ rẹ̀, mọ́tò tán yí ọlù ẹ́ńjìnì lè nọ́ọ̀kì mọ́ lọ́wọ́. gbogbo orí eléyìí báyìí òun náà lè ṣẹlẹ̀. sọdọ́nkì ni àríyá òun náà ní sẹ́yìn ẹ̀já lò, òun náà ló lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wá pè ní kíni màrún. gbàtọ́ lọ sọ pé wayamna'una màrún, àwọn ẹni láàbì wọn á máa kọ̀ láti yá àwọn èèyàn ní nǹkan tó fẹ́ kéèyàn máa yára wọn lò. nígbà máa fẹ́ yá ṣọ́bẹ̀rẹ̀ yóò ní kó sí, tó bá fẹ́ yá bọ́ wọ́n ní kó sí, tó bá fẹ́ yá
abẹ̀bẹ̀ tó ní gbogbo nǹkan kòsíkòsí ìwà tí ọ̀dà ni wa yamna'una al-ma'un. àríyá nínú ṣẹ̀ríà Islam hal hiya madmuna am laysat madmuna ìyapa láàrin àwọn olùmọ̀. ǹjẹ́ tí mo bá ti yá lọ́dọ̀ rẹ̀ dandan ni kí n dá padà àbí èsè dandan ni kí n dá padà. ọ̀yá abọ́pọ̀ fẹ́ fi jẹun abọ́tòsí yàpọ̀ fẹ́ fi jẹ yín àwo ni ẹ̀sìn mọ̀ pé àwo wọ́n fẹ́ ká fi ọwọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi mú nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tó bá fi lè yọ bọ́ńkọ́ yọ ọ̀fọ̀ ọ̀yá àwò pọ̀ fẹ́ fi jẹun àwo wa bọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀fọ̀ ṣé àwọn máa wò pé ṣé ìwọ ló ṣe sábàbí tó fi bọ́ tó fi fọ́ ni àbóhùn lọ́kàn bọ́ mọ́ ọ lọ́wọ́ tó ń tí kò gbìyànjú kọ́ má bọ̀ kò sí ntọ́kàn akọ̀lélẹ̀ lábẹ́ pé gbogbo ń tọ́ba ti yá ọ gbọ́dọ̀ dá padà kò sí ntọ́kàn akọ̀lù gbogbo bó ṣe gbé gbà nítorí pé mo yọ ọ lò ó yàtọ̀ sí mo gbé pamọ́ sí ọ lọ́dọ̀ sọ. níṣẹ́ yẹn kan yọ ní ànsẹ̀ ọlọ́fẹ́ pè ó sì lọ yọ òun sì mọ ní iye tí ìpè rẹ bá jẹ́ tọ́wọ́ àpè tán àbọ̀ wà lórí pípè lọ́ba rí i pé nọ́mbà sá lọ ohùn ẹni tí ń bọ́ sọ̀rọ̀ náà sá lọ lọ́ba tún tẹ̀ lọ́ba tún gbéṣẹ́ orí pé ẹ̀ ń tún bọ́rọ̀ lọ ní fóònù bá pé ètò ń ṣe láyé ìjù tó bá ṣe ọ́ sanwó fóònù padà bọ́ dàpáńdà padà sọ̀tún ìgbà tí ń ṣiṣẹ́ okọ rẹ̀ yàtọ̀ sígbà tí ò ṣiṣẹ́ mọ́ ṣe ẹ̀yin ọ̀gẹ́tẹ̀ báwọn àsìkò tí aago tẹ́ ẹ ní ṣiṣẹ́ okọ rẹ̀ yàtọ̀ sígbà tó bá yarí tó kọsẹ́ nítorí ẹ sọ pé bá ń máa gbó ń ṣiṣẹ́ nù aago ó ti da sẹ́lẹ̀ tó sùn mẹ́ta àtúnṣe kọ̀gbọ́n tuntun ṣe mọ́ ṣé bá ń máa gbó lówìí bá ń mú pàǹdà tọ fóònù wa di pàǹdà ṣé pàǹdà lọ́ọ́ da padà ní àbí fóònù nǹkan tí wọ́n fẹ́ bá a sọ ń parí ǹjẹ́ tá a bá yá nǹkan lò lọ́dún èèyàn tọ́wọ́ abàjẹ́ tọ́tọ́ wa sọnù táàrí má sófẹ̀tọ̀ ya ọwọ́ ní gbogbo àyíká yìí ó rí má sọ́ọ̀sánwó rẹ̀ padà àbófin mi dì tẹ́lẹ̀ yìí ni nǹkan tó wà wá jù wá lónìí. Ya'la ibn Umayyah radiyallahu anhu Ànábì sallallahu alayhi wa sallam ọ̀ràn sẹ́sì àbí ọba sọ̀rọ̀ pé wọ́n ní idha atatka rusuli fa'a'tihim 30 dir'an táwọn aránṣẹ́ mi bá bọ̀ wọ́n fẹ́ kókó ọgbọ̀n ẹ̀wù ogun fún wa ẹ̀dẹ́rẹ́ oná ní aṣọ ọrin táwọn jagunjagun máa ń gbé wọ̀ láyé tẹ́lẹ̀ ipa ìbá máa tọ́ta kan bá sáwọn aládàá sáwọn anídà kọ́mọ́bà rọ́nà wọlé sáwọn lára gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé ẹ̀yin náà lónìí ẹ̀yin náà láwọn ẹ̀wù tẹ́tẹ́ kí wọ́n máa wọ̀ torí oògùn àbámọ̀ eléyìí tó yẹ pé ayẹta ni tí wọ́n bá ta ọ́ níbà àfi kọ́ mọ́ gbára sọ nkọjá búlẹ́tì yẹn kàn gbàdá lẹ̀ bullet proof tó kéésì ẹ̀yin lẹ́sẹ̀sẹ̀ lájú rẹ̀ wọ́n ti lájú ti pẹ́
ìgbà tí ogun jẹ́ ogun ọ̀sámi ládàá ọ̀sámi nídà wọ́n lẹ́wọ̀ ogun tí wọ́n máa wọ̀ so that tí ọ̀tá bá fi lè sáyàn ìrìn ní ọ̀tá bó tilẹ̀ jẹ́ pé tí aṣọ ọrìn yẹn bá ń bẹ láàrin yàn kò ní máa rọrùn fún yàn láti máa lọ máa bọ̀ bí kọ́mọ̀sì láàrin ṣùgbọ́n gbọ́ jẹ́ pé sábàbí àti ráàbò ni àwọn èèyàn máa wọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ bá mi gbé ẹ̀wù ogun ọgbà ẹ bá mi gbé fáwọn èèyàn mi ok tí ọmọ tí mo rán bá dé kó fún ní síbi ìdajì dọ́sìn abọ́ ìdajì dọ́sìn kókó wa fún mi qultu ya Rasulullah wọn á nílò Ànábì sallallahu alaihi wasallam ó ń bèèrè a'ariyatun madmuna aw 'ariyatun mu'addah ṣé ẹ̀wù ogun tó ní kí n kó fún wa yìí lórí pé kí n yá yín tí nǹkan kan bá ṣe ẹ sàn àbí kí n kàn yá yín lórí pé bọ́lá ń bá kọ́ pé kẹ́ ẹ rí dá padà bẹ́ẹ̀ bá sì rí dá padà kẹ́kẹ́ sàbí nǹkan pọ̀ èyí ká ti pé bá ń kó sóbẹ́ mẹ́ta fọmọ yẹn pọ̀npọ́n márùn bọ́kẹ́tì mẹ́rin ṣé mo yá yín pé tí nǹkan kan bá ṣe ẹ̀ dá padà ni àbí mo yá yín pé bọ́ bá lọ náà sẹ́yìn bá ń béèrè bẹ́ẹ̀ ní Yorùbá lẹ́nu sẹ́ni tó sì ní kó nǹkan ránṣẹ́ tó ń bá jágbàlagbà kí ni wọ́n máa wí aṣọ ọ̀lẹ́kọ̀ọ́ kírù mi kí n sọ kókó kó tó bẹ́ẹ̀ pọ́npọ́n bọ́kẹ́tì kọ́ máa wá bí Yorùbá lẹ́nu sẹ́ wá wo adúrà Ànábì sallallahu alaihi wasallam ẹ wò béèrè tí wọ́n bí túmọ̀ sí pé ọ̀tọ̀ ní ìṣèwádìí òdodo ní ti ń ṣẹlẹ̀ tí ò yé mi àti mọ̀ ń sàpẹ́lẹ́ àgbàlagbà àpẹ́lẹ́ àgbàlagbà muttafaqun alayhi ọ̀ràn yẹn ní kó pọ́n àgbàlagbà lé nínú Islam ọ̀gbọ́dọ̀ wojú ẹ̀ ọ̀gbọ́dọ̀ sàárín fi sí ọ̀gbọ́dọ̀ sàgbére sí walakin àpẹ́lẹ́ àgbàlagbà ọ̀gbọ́dọ̀ dín ní lọ́nà láti ṣèwádìí òdodo ògbọ́dọ̀ dín ní lọ́nà láti béèrè tí ọba yé wa agbọ́pọ̀ ẹ̀kọ́ àmàlù márùn wọ́n ní bóyá nítorí pé bàbá yín ti kú tó 30 ọdún àbí wọ́n ti pè é 50 ọdún yẹn pé 5 for 50 ọdún mẹ́wàá gba màálù kọ̀ọ̀kan. sọmọ pé àgbàlagbà ni àbá rẹ tún ni so ọpọnlé pọnlé ti àgbàlagbà títí pọnlé ipá àbá rẹ ni wọn á gbé jazakumullahu khairan ṣé àwa náà ti àwọn bàbá bá ti tó 50 years bẹ́ẹ̀ ní ìpè káwa náà máa pa màálù márùn-ún àtòrí kò tí ẹ̀ fẹ́ yé mi tùmọ̀ sí pé aláìlẹ́kọ̀ọ́ ni ọ́ òǹbí adúrú bàbá irú béèrè yìí kò sádúrú adúrú báwò nígbà tá a dúró olódò bá wà sọ wá yẹ kí adúrú béèrè náà wà kò di adúrú béèrè lọ́wọ́ nígbà tí adúrú olódò bá ti wà kò di adúrú béèrè lọ́wọ́ ó fi ẹ̀kọ́ ó fi béèrè yóò sì jẹ́ kó wọn lè ṣàlàyé fún ọ ìwọ náà wàá gbìyànjú láti fi ẹni tí ọ̀mọ̀nà yẹn mọ̀nà pẹ̀lú hikima ṣe eléyìí jẹ́ báwọn ṣé yíyá tí ó jẹ́ mọ̀bùmúnà ni gẹ́gẹ́ bá kó lọ ohun kó wọn bá ṣe tó bá dín ẹ̀sán wẹ̀ ẹ fi mí di àbí èyí tó jẹ́ pé mo gbọ́dọ̀ kó fún yín ní sì gbọ́dọ̀ wádìí bí ó padà bí ò ní padà ó ní mo àdá ẹnìkan ọ̀ràn yẹn ní kókó fún wa ọ̀rọ̀ àmọ́ ti wádìí wọn ṣẹlẹ̀ sàbẹ̀ ń béèrè ẹ̀kútà náà bá béèrè bẹ́ẹ̀ a ti dínà wàhálà kí wàhálà ò tó ṣẹlẹ̀
gbàtẹ́nìkan á sọ pé yíyá tí mo ń fẹ́ kọ́ yá mi yíyá yìí tó ṣe pé tí nǹkan kan bá ṣe máa dáhùn fún mi tí wọn pé pẹ̀lú gbogbo òdùnnú lẹ́sìn yá yíyá yìí tó ṣe pé ọgbọ́dọ̀ yá mi ni má béèrè bí nǹkan kan bá ṣe àmúwá ọlọ́run wọn náà bá wí pé tọ̀ mò ń ronú sí i ní tí mo ní okó ránṣẹ́ kọ́ mò ń ronú sí i kíní yẹn ti ń pápẹ́jú o bẹ́ẹ̀ ni mò ń ronú sí i nítorí pé ta lẹni tó mú ọ wà nípò mò ń ronú sí i ẹni tó fẹ́ yá ni nítorí pé tó náà fi lélẹ̀ kìí ṣe tí wọn náà lè comply pẹ̀lú èwo wá lọ́nà ṣé nínú ká yí akásọ pé àsán bí nǹkan kan bá ṣe àbí ká yí akásọ pé sáà ti yá mi tí yóò kú lẹ̀ fọlọ̀ tọ́ ìpè eléyìí tó ṣe pé tó bá bàjẹ́ kò sí nǹkan kan tá a san padà. tọ́ eléyìí tó yẹ kí tó bá bàjẹ́ kò sí tá a san padà Ànábì sallallahu alaihi wasallam wa dáhùn bal 'ariyatun mu'adda eléyìí tó yẹ kí tó yẹ bá yá wa àní sanwó rẹ̀ padà tó bá sọnù àní sanwó rẹ̀ padà tó bá sọnù. hadithi yìí kún má bẹ́ẹ̀ ṣe rí i báyìí Ibn Hibban ó ní hadithun sahih. ìyapa eléyìí ń bẹnu sábàbí tó mú kí ìyapa wà láàrin àwọn olùmọ̀kú tá a bá yá nǹkan sáà san padà ní àbá ní san padà tí nǹkan tá a yá bá bàjẹ́ tí ń ta ayá bá sọnù sáà san padà ń dáadáa àbá ní san padà ń dáadáa àwọn olùmọ̀tò pọ̀ tó sọ pé al-'ariyatu madmuna gbogbo níta bá yá ọ̀sán padà eléyìí lè tó sì dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nítorí tá a bá ti lè sọ yìí pé tó o bá yá nǹkan tó bá bàjẹ́ ọ̀sọ̀nù gbénu yóò dínà ká máa ṣe dáadáa síra o àní rẹ ni yá ni ní nǹkan mọ́ nítorí tó bá bàjẹ́ ó bàjẹ́ fún wa òun ò ní san padà sẹ́mi pé ẹni tí ó yá nǹkan agbọ̀n ọ̀dọ́ tẹ̀ sí sèèlì ẹni tí ó yá yàn òní dénjà wà lábọ̀ ọ̀dọ́ tẹ̀ tó ìdínú tó fi jẹ́ pé eré ìtọ́dọ́gba dùnú fiqhul islami òun náà ní pé al-'ariyatu madmuna tọ́ tọ́ba ilé ìdáná ti sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò náà ń sọ bí anábìnrin ayá wa lórí pé tọ́kanu rẹ̀ bá bàjẹ́ àbọ̀ bá sọnù èyí ṣe dandan ni lórí wa igi ká san owó rẹ̀ padà Allahu a'lam nítorí wọn nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò náà sọ bẹ́ẹ̀ òun náà ní pé ọwọ́ rẹ̀ ọwọ́ àmánà ni ọwọ́ ẹni tó ti kú tó bá gba nǹkan ní nǹkan kò ní ìbàjẹ́ ni ọwọ́ ẹni tó ti kú tó bá yá nǹkan ní nǹkan yóò bá sọ dáadáa dúró nǹkan alára ti ṣe lè sọ ni ọwọ́ ẹni tó ṣe é pé kò ní sọnù lọ́wọ́ rẹ̀ ni ìdí inú dáná bí fi gbogbo fọkànbalẹ̀ ẹ fi dá lójú ẹ yá wa ní yíyá èyí tí èsè é pé tó bá sọnù àbọ̀ bá bàjẹ́ àsanwó ẹ̀ kàkà torí pé wọ́n ti ń wò pé inṣàlá kò ní sọnù kò sì ní bàjẹ́. وإلا الأصل نبي عارية ونانك العارية مضمونة ilé ìtọ́jú àti ní kó gbogbo ń tọ́ bá yá tí nǹkan kan bá ṣe wà dáhùn gbogbo ń tọ́ bá yá tí nǹkan kan bá ṣe wà dáhùn tó má sì sọ pé wà dáhùn kí lèèyàn máa fi dáhùn fún un òun náà ní pé ń tán yọ gángan kọ́ ọ̀dà padà nǹkan ti tí a ti pàdánù rẹ̀ báyìí àjẹ́ ike wà á dárú rẹ̀ padà àwa wárú rẹ̀ náà ti ti àárí àjẹ́ ike wà á dá iye rẹ̀ padà wà á dá iye rẹ̀ padà àti wà á yọ nìkan ó sì ti bà nǹkan jẹ́
ọwọ́ ọkẹ́ ẹbẹ̀ lérò pé ẹni tó ní òní mà títí tẹ́ fi gbé fún ìgbà tí ọba mà sí kò ní mà bọ́dọ̀ òun ní bọ́dọ̀ ẹlòmíì ló ti bàjẹ́ ẹ̀ pé ó ṣe é ṣe kéèyàn ọmọ mà ṣùgbọ́n làwọn bá ń kọ́ ọmọ torí ẹ̀ lọ bẹ̀rù ọlọ́ nígbà bá yẹ bá gbé bàjẹ́ ó sọ pé kí ni ti bàjẹ́ lọ́dọ̀ tọ́ba ṣe tún ṣe ẹgbẹ́ fẹ́mi tí ó kù sí tí o bá ṣe tún ṣe gbà á kọ́ lọ rà mí wá fún un ó rí mi rà béèrè nọ́mbàrà kókó wọn ni wọn lọ eléyìí pàtàkì púpọ̀ nínú gbèsè ayé wọn. ìgbà míì ẹni tó ń yá ní nǹkan láti lọ lò ó ti bàjẹ́ ọ adọ́gbọ́n lọ tún ṣe báṣubàṣu àwọn tí ń gbowó lọ́wọ́ rẹ̀ ọwọ́ adapadà ló kọ́ pé nǹkan kan ò ṣe nígbà tá a bá rí dọ́kan ẹjọ́ méjì ẹni tó ní nǹkan ló ń ká rẹ̀ ọ̀ hàn pé nǹkan ti ṣe. tí ó bá ní títún ṣe tátún ṣe ń kọ̀ tí ò ń lọ́rùn torí pé ojú àpá rẹ̀ kọjọ ojú ara ẹ̀tọ́ rẹ̀ ní kí wọ́n bá tuntun ṣe. ẹ̀tọ́ rẹ̀ sì ni tó bá ní kíní ìkòsí mẹ́sẹ̀ lè tún ṣe tó lè jọ tó má tí kò ọ̀rà mí ọlọ́run ọ̀rọ̀ torí ẹ̀ kákíyèsí o ọwọ́ ẹni tí ń yá nǹkan kìí sọ ọwọ́ ẹni tó àfọkàn tán ńṣe lọ́wọ́ rẹ̀ dàbí ọwọ́ ẹni tó yáwó nítorí pé ẹni tí ayá ní nǹkan eléyìí tó dọ́gba ni pé tó bá yá nǹkan gbọ́dọ̀ dá padà torí ẹ̀ lọ́wọ́ rẹ̀ ti jọ ọwọ́ ẹni tó yáwó tó bá ti pé ọwọ́ rẹ̀ bá dàbí ọwọ́ ẹni tá a gbé nǹkan pamọ́ sí lọ́dọ̀ nù gbogbo tó bá ti ń dá a la yá wọn àlẹ́tọ̀ láti béèrè. torí ẹ̀ ló ti jẹ́ pé sọ́ra o ọlọ́háyà mọ́tò lórí kọjá lè jọ lù kó láwọn arìn tó fẹ́ rìn tọ́pọ̀ òsì háyà rẹ̀ lórí pé 700 lọ́sàn-án lójúmọ́ àwọn àkúwà òun gùn nítorí pé òfò ọ̀kan èyí kúkú ṣe tiẹ̀ tó bá rí ó ṣe ìbọn sanwó yọ yí ọ̀lẹ́ lọ 700 yẹn kò ní ká 70,000 gbèsè tó fẹ́ dá kalẹ̀ báyìí ìrú ẹ̀ ló ti jẹ́ pé tó bá yá mọ́tò sọmọ tí wọ́n ṣe immediately tó bá ti return rẹ̀ padà wọ́n ṣe general check up fún ó lè lọ bẹ́ẹ̀ nígbà bá ti general check up fún níjọba ló ti tọ́ ọ̀bàjẹ́ lára mọ́tò àánẹ̀kọ̀lọ̀ kó kówó jáde ọjà di rẹ̀ mẹ́lẹ̀ ọjà ya rẹ̀ mẹ́lẹ̀ ògbóró ọ̀sán òdì tẹ́bàdé tó tẹ́ẹ̀lì náà kó wọ́n yá yín lò wọn náà lẹ́tọ̀ kó tó sanwó ẹjẹ́ kí n lọ wo yàrá tẹ́fẹ́ gbárù owó yìí fún lójúmọ́ kan ẹ̀yin ò lè ọkàn ní sọ́jáde yòòdì ọba jẹbẹ ọmọ wò yàrá ọmọ wò ok níjọ́ tí wọn náà bá tó ok you are checking out sọ pé tí wọn ṣe lánàá làwọn náà ti fún ọ lónìí are you checking out yes ok ẹjọ́ kò mi àmọ́ àwọn náà wà lọ wò yàrá fínífíní kí ni tí wọn náà ti ṣe sí yàrá o kí ló ti bàjẹ́ mẹ́ ẹ pẹ̀lú mi ọkàn lè dókòó lórí kóòdù àti ṣe gbàjẹ́ kó ti fọ́ kálẹ̀ pété ni ń lọ asájáde ní tèmi kékeré ọ ráyè sájáde ní wọn bá ní ẹjọ́ sá rúkìlẹ pé rúmi à èyí mo ti fún yín kọ́kọ́rọ́ ọkẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ lówó tẹsán fún wa torí wc wa ẹ ti fọ́ tó torí rẹ̀ al-'ariyatu madmuna ìtàbá ya ọsàn padà ọyẹ ọbẹ kọ ọbẹ fi tó adìẹ ọwọ amabi tó náwó ọbẹ sí ìyá bàbá ọlọbẹ wa ń bèrè kọ ọbẹ tẹ yálẹ kankọ ẹ dàpọ̀ ẹ má bínú ntí ìmọ̀ bí mo fi sí ni yóò bá lẹ́wọ̀ ìmọ̀ bó ti mo fi sí bí mo fi sí yẹ́n tó má ti fi nǹkan fi ọwọ́ sì fi nǹkan síbi kan ní yóò bá lẹ́wọ̀ wọ́n sọ pé ó lè sọnù àwọn lè má rántí ibi táwọn fi gbogbo ara àwọn àkídà burúkú tó gbọ́dọ̀ àpò lórí rẹ̀ nìyẹn bá a irú rẹ̀ kún orí yorùbá láì
ó lè fi gàdí nìkan kọ́mọ wá wà ó ń dẹ́kun ìta iwájú rẹ̀ lọ́wọ́ ó ti wá gbé gbèrègbè lọ́ba gbé wọ kínní tẹ́ńtò òṣìṣẹ́ dá ẹnìkan bá ní bóyá owó sì lẹ́ fi sílẹ̀ nígbà tẹ́ sílẹ̀ lẹ̀ ní Yorùbá lẹ́nu tọ́ torí délé ọ̀rọ̀ bí ọlọ́bẹ̀ mọ́ kọ́mọ palẹ̀ mọ́ ni wàá sanwó ni wọ́n kò sínú pé láàrin ẹni àtẹni àwa tí bá ti máa ṣe ẹni sílé ayé mu àti ṣe bẹ́ẹ̀ lánàá sí owó olówó lélẹ́ tí wọ́n bá yí ọtọ́ nǹkan máa sọ wọ́n tún wá yí ọtún sọ ọ́nà tó fẹ́ máa sọ tẹ̀lé ìtumọ̀ ti pé níta bá yá agbọ́dọ̀ gbìyànjú láti rí pa àtìké ni àdàpadà gẹ́gẹ́ bá ti ṣe yá. حديث تدل لي هذا حديث صفوان بن أمية رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم استعار منه دروعا يوم حنين قال النبي صلى الله عليه وآله وسلم أيام لدى بابي لدى ثاني صفوان ابن أمية Ànábì yá àwọn ẹ̀wọ̀ ogun lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ ogun Hunayn. Òun ti gba gbogbo gba Islam ní Safwan ibn Umayyah ọ̀pẹ́ náà alágídí tí wọ́n fẹ́ gba Islam lákọ̀ọ́kọ́ kan náà Quraysh Ọlọ́run bá padà wá ṣàánú ọgbà Islam. lọ́jọ́ tá Ànábì sallallahu alaihi wasallam gba Mẹ́kà padà torí ẹ̀ lọ́nà ti tẹ̀lé Ànábì lọ sójú ogun yìí ogun ẹ̀yìn sànàbì ti torí rẹ̀ yá ìwò ogun lọ́dọ̀ rẹ̀ tọ́ faqal kí wọ́n sọ fún Ànábì pé aghasbun ya Muhammad ṣé ọbẹ̀ jàgbá mọ́ mi lọ́wọ́ ni wọ́n Muhammad ìyẹn ni pé àbọ̀ fẹ́ yá tó ọbẹ̀ dàgbà má mi lọ́ọ̀nì àbọ̀ fẹ́ yà ẹ̀yin náà ti máa rí i pé ṣé bàbá yìí sì lẹ́kọ̀ọ́ bá ànìsí radiyallahu anhu bẹ́ẹ̀ ni radiyallahu anhu sábẹ́ ni ṣùgbọ́n ní kì í tánu gbòòrò kọ́mọ́ bá sọ àlànà bí òun ṣẹ̀ṣẹ̀ gba Islam so irú èdè tí ọmọ pè lẹ́nu àgbọ̀dọ̀ tí ó yà wà lẹ́nu sẹ́wọ̀n tó ti pẹ́ ní Islam kò ní ní yá Muhammad njẹ́ ọ̀sán ní kékeré ni yá Rasulullah ìrẹ̀ ìránṣẹ́ ọlọ. ó dàbí ẹnìkan ní tó na gba ìsìláàmù lọ́sẹ̀ tó kọjá tó wá fẹ́ sọ̀rọ̀ nípa Ànábì sallallahu alaihi wasallam ó wá ní I want you to tell me more about Muhammad pé àtàní Muhammad pé wọ́n fẹ́ kó tó sọ̀rọ̀ mí fún mi kó nípa Muhammad tani Muhammad sẹ́nìkan tí ń gbádùgbò yín àgbà sẹ́mi pé lọ́dọ̀ tí àwọn ò tí ì lẹ́kọ̀ọ́ ìgbà ìlà akọ má Ànábì sallallahu alaihi wasallam lórí. àmẹ́yìn ní sẹ́yìn ti pẹ́ẹ́nu Islam ẹnìkan á ní oníbèrè méjì ní nípa Muhammad abọ́ ọ̀gọ́ni mo rò pé yé wa níta sọ abọ́ ọ̀gọ́ni kò dájú pé ọ̀la kà mọ́ nípa Ànábì ìwọ ni nípa Muhammad ọ̀lẹ́kọ̀ọ́ nítorí ẹ̀ ló jẹ́ pé ẹjọ́ ìṣẹ̀ gba ìsìláàmù yẹn á nílé kókó mà torí ẹ̀kọ́ wo ló ti kọ́ tẹ́lẹ̀ kí ló mọ̀ nípa ìsìláàmù sẹ́wọ̀n kọ́ lọ́n ṣẹ̀ṣẹ̀ ṣàánú sí ẹni pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti máa sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti máa sọ onú ọmọ wa kí ìsáwọn náà pé àyè máa là á kọ́ má nàbì lórí ókè lẹ́bàá rí kó náà kò ní dárú ẹ̀ wọ̀ torí ẹ̀ Safwan ibn Umayyah ibi tẹ́tẹ̀ ń tura lé ọ̀nà méjì lónìí wa Muhammad ó tún ní sẹ́ ọ̀fẹ́ jàgbá máa ń lọ́wọ́ ni èdè ńlágbára o nígbà tí èsì rọ̀ èèyàn abẹ́ni tó ṣe pé èèyàn wò pé èèyàn jù lọ ọ̀fẹ́ jàgbá máa ń lọ sí agbára lọ́fẹ́ sọ pé oníjùmí lọ ni àbí báwo aghasbun ya Muhammad lọ́fẹ́ fi tipátipá gbà wọ Muhammad èyí tí ń bá bọ̀ ń bẹ lára rẹ̀ tọ́lá ẹsẹ̀ gba Islam ó dàbí ọmọ tá ẹsẹ̀ gbà lọ́wọ́ amúgbóni kí wọn fi gànàgànà ó tún kù lára rẹ̀
bí èéfín ó tún máa rú lójú ẹ̀ sẹ́kàn bá sọ̀rọ̀ ń jọ́ mi sẹ́rù kórì rẹ̀ ti gbé kò sí bàbá olúwa ẹ̀ kẹta tó nù nígbà tí a bá sọ pé bó ti lóò mú kí mi mú má bọ̀ mo rántí ọjọ́ ìgbà bá ti máa ń ṣe tẹ́lẹ̀ ni so ó túmọ̀ sí pé tẹ́ ẹ̀ bá máa ní consideration fáwọn èèyàn tẹ́ ń bá a ṣe ńbo ló ń ti ń bọ̀ ńbo ló ti dé nìsí ẹ ti lọ́tà tí ó ti pọ̀ jù ẹ ti lọ́tà tí ó ti pọ̀ jù àbí pé ẹnìkan kan wọnú mọ́sálásí ní ìsinyìí báyìí a sì mọ̀ pọ́ ẹ̀sẹ̀ gba Islam náà so èyí ti ṣe mùsùlùmí tẹ́lẹ̀ lọ́nà ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ní tẹ́lẹ̀ tó wá gba Islam ní ìsìn ó wá wo bí bùkátà tí òun ti ṣe pọ̀ tó àti bóun ṣe ń ṣàdúrà tó ń ṣàdúrà tí ò ti gbà lẹ́nu gbà tó ń tún gba Islam yìí náà lọ́dọ̀ Olúwa o inú mọ́sálásí sẹ́mi pé ẹ ṣe sùúrù fún sẹ́mi pé ibi títí ń bọ̀ wọ́n ṣe máa kéènì àkéṣù ara ẹ̀ sẹ́yìn lẹ́wọ̀ àrò àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò sí mo ń gbàdúrà ní àyè gbà ọ́ àwa ń ṣe ni o ok sẹ́ni mo fi ká délẹ̀ kan àyè tún ké sọ̀rọ̀ lọ́wọ́ bá tá à ń pè kò sígbà tá a kan lẹ̀kùn rẹ̀ tí wọ́n dá wa lò kì í sì sàdìtì àbí èdè tó dáa jù kì í sàláìgbọ̀ ṣiṣẹ́ máa ń pín gbogbo oru eléyìí ẹ máa kí ìta lẹ́ni torí pé gbàmí ẹ̀dọ̀ fẹ́ wúlẹ̀ lẹ́ẹ̀ máa dúra yín lórí rọ́ irú ẹ̀ pọ̀ bàjẹ́ Nàìjíríà yìí wèrè ọ̀bà di púpọ̀ nísìnyí gáràjì ọ̀gbẹ́rù méjì ọkọ̀ ọmọ ẹ̀yìn ọkọ̀ ni wọ́n pè fa ọwọ́ á ní ẹrù yìí ti tóbi jù bẹ́ẹ̀ bá lè san yóò báyìí kò sí bá bọ́ olúwa rẹ̀ tó ní ká gbé wọn fún gáràjì bàbá àtìyá tó ń wúyin gbogbo ọ̀dà mọ̀ pé wọn ò ní bàbá wọn ò níyà àwọn ọmọ gáràjì làwọn ọmọ àta bàbá àta ìyá àta àwọn ló kún gáràjì wọn ni kò sí bàbá tani ṣé ọjà bọ ni àbọ sọ wọn tún máa wọ pé èdè wo ló ń ti pè náà ẹ tí ì gbọ́ nǹkan kan òjò ń kù ẹ ti wá ń sáká pé èwo ló dẹ gbọ́ òní kò sí bàbá ńlá kú bàbá olúwa ẹ wọ́n ti wá gbàgbé irú ta ló dúró wájú rẹ̀ ọmọ ń bọ́ aago ọ̀n bọ́ fìlà máa sọ fún ẹ pé ìwọ gan àsìkò tó ń si ọmọ àtàlẹ̀ wọ́n lu ọ̀tá kìnnì nítorí pé amànì èsì kìí sàmọ̀nà ọdún yẹn egun tí ń bẹ lọ́wọ́ àwọn ọmọ yẹ̀yẹ́ òsirò ẹ̀ lápá tiẹ̀ mọ́ tó eléyìí túmọ̀ sí pé tẹ́ ẹ bá ti lè wo níjọ́ ọ̀tá lẹ́yìn bá ṣe wọn bá ní wàhálà ọmọ ìṣẹ̀lẹ̀ wà láà so ẹ máa wo pé mélòó ni làákà ẹ̀rọ mélòó ni bí ó bá tiẹ̀ ní làákà ẹ̀gbọ́n igbó tí mú ń kọ́ kò lè jẹ́ òdu bí ó ní làákà gbogbo ògógóró ẹ gbogbo kékeré ògógóró kan ká dà sọ̀nù ojú ọba ṣe wò ojú ó ṣe wọ́n ṣerú eléyìí lọ́mọ bá sọ ẹnjọ́ ikú rírì ò pé ẹ kàn máa rí pọ́rọ̀ kánú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́ pọ́ mọ̀ pé lẹ́lẹ̀ láwọ̀ majority ọ̀rọ̀ rẹ̀ lọ́rùn tó ń gbà táwọn gúnkè lọ́jọ́ orin táwọn wà lẹ́gbẹ̀ẹ́ oṣù pa torí pé tó mú ó ti gbé gùnkè báyìí òtúmọ̀ iná ẹ̀lẹ́sìn nípa ànábì wọ̀ ní bínú sallallahu alaihi wasallam wọ́n mọ̀ pèdè mí ìjọba tó máa pẹ̀lú ẹ̀ bá wà á nǹkan ti dà o ànábì ó sì tún ṣe sùúrù àkọ́sùn ni a Muhammad tó fẹ́ fagbára gbá ni wọ́n Muhammad á ànábì ọlọ́ kéèyàn ó sì máa pẹ̀lú èdè àgọ́ báǹsì ẹ wá wò ó ànábì tó yẹ kó bínú tí ò bínú ńkọ́ ànábì tó yẹ kó jà tí ó jà ńkọ́ ànábì tó ṣe pé kò nídìí láti dìkú kù sẹ́ni bọ́dì àwọn ẹni tó yọ̀dà sí irú wọn bẹ́ńtòsì ẹ wá wò ó ànábì sallallahu alaihi wasallam tó ṣe ànábì ní bal 'ariyatun madmun yíyá tó ṣe pé àdàpadà ni yíyá tó ṣe pé àdàpadà ẹ wo bí sin náà ṣe béèrè lẹ́ẹ̀kan Ya'la ibnu Umayya tẹ́ ìyá ìdàpadà ni wọ́n bá sì sọnù ẹ̀ rà mí àbẹ́ kan ìyá wọn tó bá sì kánú rẹ̀ ọlọ́run ló mú wá ní wọn lẹ́lẹ́kejì àbẹ́lẹ́ wọn sọ pé rárá wọn á yà á dàpadà mo rò pé iná ti ń fura bọ̀ ní yorùbá bẹ́ẹ̀ léyìí ní wọ́n ẹ̀sẹ̀ gba Islam mo rò pé ń gẹ̀ẹ́sẹ̀ àbẹ́ léyìí ní ìsìn tí a bá lọ sọ pé aya ìtọ́lọ́mùbá ni adápadà ni yọ́ọ́ máa sọ pé ẹ dákun Islam yẹn kọ́ mu
òun ọmọ pẹ̀lú wà báyìí bẹ́ẹ̀ àwọn wà kàtìkàtì báyìí so Ànábì sallallahu alaihi wasallam á dà padà so eléyìí ni ìta sọ pé tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ọ́sẹ̀kẹ́ ni ẹni wọn mú pété ẹ bá yá tẹ ẹ bá lò tán ẹ dà padà pàápàá jùlọ níta ń sọ pé wọ́n yá ni oníjọ́ pé lílò rẹ̀ ò pé kọ́tà lílò rẹ̀ ò pé kámẹ́rìmá lọ́sí pé nísìnyí mo yáwó ẹ̀wọ̀n kọ́ ọ̀nà ni mo yá oúnjẹ ọ̀jẹ̀ ni so gbogbo orí eléyìí báàbù mi tún lélẹ́yìn òun wà bẹ́ẹ̀ mùdáyánà òun wà bẹ́ẹ̀ gbèsè òun wà bẹ́ẹ̀ pé mo jẹ gbèsè rẹ̀ mo jẹ gbèsè àdému àmàlà kan mo ní ṣe san kí n fi àdému àmàlà kan ṣe kí ni kí n fi dípò rẹ̀ mo jẹ gbèsè ẹgbẹ̀rún náírà bó ní ṣe san kí n fi ẹgbẹ̀rún náírà mi kí n fi dípò rẹ̀ eléyìí túmọ̀ sí pé àwọn tá à ń yá nǹkan lọ́dọ̀ ara àgbọ̀dọ̀ ṣàkíyèsí Islam kò fààyè ìyànjẹ sílẹ̀ gẹ́gẹ́ bí o ti fààyè ká má ṣàánú ara wa sílẹ̀ tábà wá ṣàánú ara wa tá à ń yára wa nìkan kò sí tàbí ṣùgbọ́n wọ́n mọ̀ bá nǹkan nìkan jẹ́ nǹkan míì tí wọ́n yá yọ sọnù kẹ́mẹ́bà wa jẹ́ amóoresú ní ìṣe níta yá dáàrí mà àsanwó rẹ̀ fẹ́ni tó ní ìdíkára mi ìdíkò rẹ̀ síbi ìtuntun ju etí mo fún yín lọ bẹ́ẹ̀ ni ètò ẹ̀fún wa ti sọnù abáyéra mi ìdíkò rẹ̀ kálukú sọnù. sàmúgbà tó bá ti pín tí wọ́n bá ti yá tó bá bàjẹ́ ò ní dá mi padà kò sí tàbí ṣùgbọ́n pé wàá dínà dáadáa títì nítorí pé ẹni tó ti lẹ́wù tẹ́lẹ̀ ọ̀sọ̀dẹ̀lẹ̀ kìsà ẹni tó ti lábọ́ tí fi ń jẹun ọ̀sọ̀dẹ̀ni tí ń da oúnjẹ rẹ̀ sórí àtẹ́lẹwọ́ tí ń fọwọ́ kejì jẹ so àmọ́ tó bá ti sọ fún ọ pé tó wọn bá ti lè bàjẹ́ àbí kíní kan wàá sanwó ẹ̀ sẹ́wọ̀n pé yóò di handle with care pàápàá jùlọ gbogbo wa ti mọ̀ pé tí ò bá ti jẹ́ tiwa bá a ṣe máa ń lò yàtọ̀ sí kọjá tiwa àbẹ́yẹ̀ òkúra ni generally ntí ìbá ti tètè àyàfà àwọn èèyàn díẹ̀díẹ̀ nínú àwọn wọn èyí bá wọn lò dáadáa ìlú tó bá lè bàjẹ́ bàjẹ́ kódà tó bá gbé nǹkan ẹlẹ́mìí ni bí wọ́n yí ọ lẹ́sìn mù àbí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n máa tán kẹ́tẹ́ nítakùtà ni wọ́n bá lè kó kékuku ṣètò tó ké osínú wà tọ̀tọ̀ osínú wà tọ̀tọ̀ gbogbo tó máa yá wa ẹjẹ́ àlò lọ́nà tọ̀tọ̀ torí àwa náà ni tí wọ́n bá kọ̀ láti yá wa láàmú sọ̀sọ̀kùsọ̀ká ọlọ́run ti ṣe wọn ti yá wa bẹ́ẹ̀ ẹjẹ́ àlò dáadáa nísìn wọ́n gbé wheelbarrow fún ó ní iye tó lè kú tó bá lè gbìyànjú bí àpò sìmẹ́ǹtì kan gbìyànjú ó wheelbarrow tẹ́lẹ̀ yẹn wọ́n á gbé àpò sìmẹ́ǹtì mẹ́rin lé kékuku ṣe jẹ òfò sí kan 50 times 4 ẹ̀ kó ti di 200 kilograms ọrùn wa ń wọ kíni wheelbarrow yẹn wá ní kíni ó bí ọdá ó gbé débi dá lọ ìfún tó débẹ̀ gbogbo wíìlì táyà ti já ọwọ́ agbéwọ́ ọkẹ́ ẹbẹ̀ ẹ lọ pàfà làgbàjá wa òkúta ẹsẹ̀ ńkọ́ ẹsẹ̀ rẹ̀ ti yọ lẹ̀ ẹ táyà mi lẹ́ rà sí o ẹ bá lẹ́sẹ̀ lè dé yóò tún máa bàjẹ́ sílẹ̀ ẹ ìkànnì tiẹ̀ láàánú bẹ́ẹ̀ ni ìkànnì ṣùgbọ́n wọn là kọ́kọ́ kà tọ́ba dúkìá kàjẹ́ káwá lò mọ́ ọkọ̀ ọgbọ́n tún kò ń ṣe ìkàtì ẹ̀ wá hàn àbí bẹ́ẹ̀ kọ́ ni má ya nǹkan kà má ń jọ́ mi ìwọ kà má tù. tó bẹ́ẹ̀ sì máa gbìyànjú láti jẹ́ ike ń tẹ́ bá yẹ dá padà ní ìsìn ìwé lásán èèyàn ya akramakumullah yóò ti fi kó yí. àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìwé tiẹ̀ ni kò ní jẹ́ pé gbàtọ́ já màlẹ́ ilé kó tán ìní ọmọ sí péjì sí rẹ̀ àmọ́ ìwé òun wèlò tó kúkú ṣe tiẹ̀ òfò ọ̀kà mi yọkọ̀ máa fi kó yí ni pé kíni kí ni wọ́n tún sọ ń bẹ̀ ẹnì kan bá ní epo máa ń yan wá ní kíni nígbà tí èsì pé aṣọ ara kàábà ní subhanallah wọ́n bá gbèrú rẹ̀ ní kílọ̀ ẹ̀ka sí ẹ fi wé mi pààrọ̀
ìwé lásán wàhálà ẹ̀kọ́ lásán tó bá lásán ọba ti yà torí délé wà á rà mí padà torí tó bá láwọn ọyọ ìsọnù wọn tún yọ ọtán wàhálà tàgbọ́dọ̀ kíyèsí gbogbo orú àná gbogbo ń tẹ́ bá ti yá ìlú dáadáa nítorí pé tẹ́ ẹ bá ń lò dáadáa tẹ́ ẹ dá padà ẹ ti sínú rẹ o ẹlòmíín náà ò ní fẹ́ yá lọ́la fún di lọ́nà àmọ́ nǹkan tó ṣe pọ̀ ọyá ọba jẹ́ ó ti dínà mẹ́gbẹ̀rún èèyàn tí wọ́n dá mà ṣẹlẹ̀ yìí pàtàkì púpọ̀ ẹ já dúró báyìí lónìí lórí àwọn àdéhùn méjì tí a kà yí báyìí à ń bẹ lọ́wọ́ bẹ lẹ́dàá ọ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù wọ́n ràn wá lọ́wọ́ lórí àti gbọ́ àgbọ́yé ẹ̀sìn wa dáadáa kó sì jẹ́ alẹ́ máa fi ń tà ń gbọ́yé sí wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.